àwọn ọmọ tí ń tẹ̀lé wa tó ń ṣààbò fún wa àwọn tí ò lẹ́ni tí ó tẹ̀lé wọn kọ́ ìdí nìyí tó mú mi lọ síbẹ̀ yẹn ìgbà tí mo dẹ̀ débẹ̀ ohun tí mo lọ fún ni pé láti lọ bá a pé sógun tí ń ṣẹlẹ̀ yìí lórí ilẹ̀ wa sọ́dá ẹ ti ń gbé pẹ̀lú wa adẹ̀fàyè gbà yín àbáyín jà àṣẹ nǹkan jàmbá fún yín ọ̀rọ̀ yìí ni mò ń bá Sẹ́ríkì sọ̀rọ̀ làwọn ọmọ rẹ̀ yí ọ̀pọ̀ sí mi mo gba ìbọn yẹn lọ́wọ́ ìkan yọ àáké àgbà ìkejì tún yọ ìbọn mi ìyẹn tiẹ̀ yìí ẹni bá wọnú fídíò yẹn tó ra fídíò wọn ó yin ìbọn yẹn sí mi kí n tó lọ́gbọ̀n yẹn mọ́ lọ́wọ́ ẹ bá gbọ́ fídíò yẹn pé ìbọn bẹ̀rẹ̀ sí dáhùn bẹ́ẹ̀ wọ́n yin ìbọn sí mi bẹ́ẹ̀ kí n tó bájà wá ẹ̀yin pípò yìí tí n bá bájà wá ẹ̀ ní dúró tẹ́ ẹ bá ti wá lè wá àtúnṣe sí ọ̀rọ̀ jíjígbé àti pípa àwọn ẹ̀gbọ́n wa àtàwọn àǹtí wa àwọn bọ̀dá wa àtàwọn ìyá mi àtàwọn bàbá mi tẹ̀jú wọn olùkọ́ mọ́ yé o ó fẹ́ tàkẹ́ forí lẹ̀ bàbá wa lẹ̀ ọ̀rọ̀ náà ń fà yìí sọ̀rọ̀ ẹ̀sìn kí sọ̀rọ̀ ọjà. Now mo kàn mọ́mọ́ gbé wa padà sí how the genesis of why Buhari